والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد. الأئمة الأكارم السلام عليكم ورحمة الله وبركاته. أبيكم اليوم وبعد وطبعا لكم كالكم جفوا على محمد صلى الله عليه وسلم. أبيكم وبعد كل كتير أخوان محمد صلى الله عليه وسلم قال يا ورالي وصحابي أتبقون دون محمد آمين بيتي إنبوا أكيرا والسيويت السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. bí a ti ṣe kíra wa bẹ́ẹ̀ ni à ń kí àwọn afáwa sí orí ètò àwọn afáwa tí a fi tọ̀wọ̀ ìdákọ̀ àwọn afáwa Shaykh wa AbdulWahhaab Ajia à ń kí wọn pẹ̀lú kíkọ́ lápẹ̀lú kíkọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ wa a kíra wa pé a kò múra ọdún àbí náà bá kí ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé a sì gbé náà bá kí ó gba ọgbà àwọn dáadáa tí a ṣe a sì tún lọ́wọ́ bá kó tún ṣe níwọ̀n fún wa ẹ̀ pé ní ìjẹ̀jọ́ àwọn Shaykh wa wọ́n ṣàlàyé ọlá pàtàkì àwọn ọjọ́ mẹ́wàá nù ìfẹ́jà fún wa wọ́n sọ gbogbo àwọn orí tí ó wà ń bẹ fún wa ní kúkúrú wọ́n fi wá pé àsìkò tí èèyàn máa ń ṣiṣẹ́ dáadáa tí Ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí jù òun náà ní àsìkò mẹ́wàá ìfẹ́jà abẹ́lẹ́ wọn bá kí o ṣe níwọ̀n fún wa wọ́n ṣàlàyé oríṣiríṣi àwọn iṣẹ́ dáadáa tí ìyẹn lè máa ṣe wọ́n ṣàlàyé fún wa pé a lè gbà wọ́n bẹ́ẹ̀ a lè ṣe sàárà dáadáa ń bẹ̀ ká ṣe dáadáa táwọn sáwọn tí wọ́n súnmọ́ wa ká ṣe dáadáa sí àwọn tí wọ́n jìnnà sí wa èyí tó fi tún dàbí dáadáa èyí tó bá ní kápá kò lọ sí hajj kò ṣe hajj àwọn afáwọn ṣàlàyé ògbẹ fún wa wọ́n sì fi wá pé nínú oṣù yìí kò sí iṣẹ́ dáadáa tí èèyàn máa ń ṣe nínú ọdún ẹgbẹ́ inú mẹ́wàá Dhul-Hijjah náà ju kéèyàn pa ẹran lọ èyí tó dáa jù iṣẹ́ dáadáa tí èèyàn máa ń ṣe Ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tí ó yẹ kí gbogbo àkí ábúlò ní àbẹ̀nàmbà kí gbogbo wa ní àṣírí. Insha Allah lónìí ẹ̀rù pé ọdún ti súnmọ́ tàbá ní ká mọ̀ sọ̀rọ̀ ń pa ọdún ilé àgbẹ̀ àti ká mọ̀ sọ̀rọ̀ ń pa ẹran orí ẹran wo ni ó yẹ ká pa orí ẹran wo ni kò yẹ ká pa á gbé àsìkò ta ní àsìkò tí ó kúrú púpọ̀ ni tí ó sì ní gbà wá láti fi lè ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n àwọn Shaykh wa Insha Allah wọn ti wà available fún wa láti dáhùn àwọn ìbéèrè tí a bá bẹ̀rẹ̀ pé kò sẹ́ni tó máa rọ̀ àti ẹni tí a ṣe kí tí ó ní àbẹ̀nú ọ̀gbà kí ó ṣe náà fún wa. Insha Allah fi nọ́mbà síta kí gbogbo wa kí a pè tó bá ní ìbéèrè nígbà lórí ilé yàrá àbí lórí àwọn nǹkan míì náà nọ́mbà tó lè pè wá sílẹ̀ yìí 080-940-56589 080-940-56589. Tàbí kẹ́ pè wá sí 00633-78618 00633-78618 tàbí kẹ́ text message wá sí orí nọ́mbà 00633-78618 tàbí nọ́mbà kí o ṣe ní ìrọ̀rùn fún ọ̀kan wà àti pé nọ́mbà kí o ṣe àwọn ìdáhùn náà ní ìrọ̀rùn fún àwọn ìṣòwò àmì. Inshallah text message tí o kọ̀ọ̀kan wọlé ṣùgbọ́n ìlà ọkọ̀ fẹ́ àtẹ̀yìn sí ta oníbèrè ìfẹ́lẹ́ tàbí tẹ̀sí sí lórí. Òun náà ni pé ó wà nínú àwọn ìlú kan tó ṣe wípé wọ́n yànda fún àwọn èèyàn kí wọ́n pa ẹran níbẹ̀ fún àwọn ní tí yẹn lè ṣe ni pé èyí ń lọ sí oko kì í ṣe dandan kó jẹ́ ibi tá tí wọn kò ní lọ sóko nílé ìbéèrè òun pé yóò kàn mú ẹran kan sí àfẹ́jẹ́ kí wọ́n bá yàn pa wọ́n sì bá yàn pa ẹran bẹ́ẹ̀ ìjẹ́ o Islam faramọ́ ìkejì tí oníbèrè tó fi kún ìrìn pé ìjẹ́ a lè sẹ́ǹdì owó ẹran sí ìlú kan tí wọ́n bá wà pa tó yẹ pé wọ́n yìí pa ẹran nílùú tí àwa wà oníbèrè ṣe kékeré. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man walahu ila yawmiddin. Amma ba'du. Kí atọ́kùn àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ nílé kọ́kọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Allah bá ti kí oríkè odò ọ̀sọ́dọ̀ àyà tó gbé mùsùlùmí ó dí ká sọ́dọ̀ dùnú kọ́nà kọ́ lè sọ àǹdí odò àbúrò gbà odò èyíkéyìí nǹkan tí ó lè da ìdùnnú rí fún yà kọ́nà kọ́ sọ odò àǹdí àti mùsùlùmí náà kọ́nà má jẹ́ ká ṣe yọ kọ́nà má jẹ́ ká ṣe yọ kọ́nà má jẹ́ ká ṣe yọ kọ́nà kọ́ sọ ẹni tí ó dúpẹ́ ìdùnnú fọlọ́mà bá ìdáhùn ìbéèrè ẹni tí ó bá wà nílùú kan tí àwọn faramá kí
níbi yẹn pé kí wọ́n máa pa ẹran ní ilé ǹjẹ́ ṣé pé kó lè lọ sí ibi tí wọ́n ti ń tẹ ẹran ibi tí wọ́n ti ń pa ẹran ibi tí wọ́n ti ń tà wọ́n kàn kówó lé lórí tó bá fẹ́ kó kówó lé lórí kó sì pa fún rẹ̀ bẹ́ẹ̀ so kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀ kí yẹn lọ sí ibi tí wọ́n ti ń tẹ ẹran kó náà ní ọ̀rọ̀ àǹtọ́ fẹ́ rà pé ẹran tí ó wọlé yá so pé ọdún rẹ̀ wọlé yá tó sì ní àlejò tí ó ní tó wò fún rẹ̀ so tó sì sanwó ẹran náà tó dẹ̀ pa fún ara rẹ̀ ń bẹ́ so kò sí báyìí láìsí so kò sí àtọ̀ láàrin pé kó pa ń bẹ́ àbí kó pa nílé kò sí kẹ́ tó lọ́la jùlọ wọn lọ ìgbà tí a kàn wò ní pé kọ́ ẹ́ pé kó pa fún rẹ̀ torí pé kéèyàn ẹni tó bá lè pẹran tó bá mẹ́rin pa tó lè wò tó mẹ́rin dún fún ara rẹ̀ kó dún fún ara rẹ̀ lọ́dàdí pé kó sọ pé kẹ́nìkan bá wọn dùn lọ torí pé Ànábì sallallahu alaihi wasallam àwọn dún ẹran lé àwọn fún ara wọn ẹbí sọ àwọn hadithi pé ìzàbá àgùnmọ́ biyadihi Ànábì dún ẹran méjì tó dùn ọwọ́ rẹ̀ biyadihi sharifa pẹ̀lú ọwọ́ rẹ̀ tó lápọ̀lẹ́ yẹn sallallahu alaihi wasallam so láti fi kọ́ṣà Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n tó rẹ̀ pẹ̀lú léyà even àbẹ̀rẹ̀ hadiyu náà tó bá tó ṣe hajj ẹran tí wọ́n pè ní hadaya tó tàn bá bẹ̀rẹ̀ dún kó dún fún ara rẹ̀ láti fi kọ́ṣà Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà irun tó ṣe yẹn izharu tawadu lillahi subhanahu wa ta'ala ó fi ìtẹríba ó fi hàn sọ́lọ́wọ́n àbá ó rẹ̀ ẹlẹ́ sọ́lọ́wọ́n àbá so pé á wọn jẹ́ kankan lọ́dọ̀ ọlọ́wọ́n àbá so Ànábì sọ fún wa ní hadith yẹn ní Muslim dáwà pé man tawada'a lillahi rafa'a ọdún tó bá tẹríba fọ́lọ́wọ́n tó rẹ̀ ẹlẹ́ fọ́lọ́wọ́n àbá aláwọ̀ bọ́ sàbíga fún ọdún ajá máa ń ṣe kọ́ńkínná tí wọ́n máa ń ṣe pé mo tó báyìí mo ti kíní so ìgbẹ̀yìn wọn náà ni pé wọ́n rí àwọn ẹlẹ́kọ́ lọ́kọ̀ ṣọ́ àmì kọ́lọ̀ yìí bá dẹ̀rẹ̀ pé ń lọ sókè ní ayé so kò ní jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ lọ́jọ́ kìyàmá ẹbí sọ wọn hadith pé ń bẹ nínú yẹn tó pé wọ́n rọ́ lọ sàmì nílẹ̀ àti yawma al-qiyamati wa la yazunu 'inda Allahi janaha ba'udah akhrajahu Imam Muslim ní hadith Imam Muslim bí jáde náà pé ẹni mí ń bẹ tẹ́ pé ẹni tí ó kàǹkà lọ́jà rẹ̀ tó tóbi tí ó rẹ̀ rí gan tẹ́ pé ọlọ́nà yẹ kílò tó lè wọ́n lé ayé tó bá wà lọ́jọ́ al-qiyama kò ní wọn dédé ìyẹ́ mosquito àwọn yàmùyàmù ẹbí àwọn ń ṣe kéré tó káta sọ pé yẹ rẹ̀ lásán kò ní wọn dédé rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run kọ́ṣọ́ wa ń bẹ̀ so kò sáfà níbi kí wọ́n máa ṣe ìgbéraga kò sẹ́dẹ̀ ọlọ́run ọba káta sọ pé sọ́nà ọba yẹn sọ́dọ̀ tí ìdú ẹran fúnra yẹn tí wọ́n bá máa dùn so n tún bẹ́ẹ̀ ni pé ó ń tàn tún rẹ̀ ẹlẹ́fọ́ ọlọ́run ọba so ọlọ́run náà ló jẹ́ pé tí ó ń tàn ó ṣe nìyẹn kó dùn fúnra yẹn so kó sì máa bí nǹkan lọ́dún kan kò bá jẹ́ president ìlú kó dùn fún ẹ so Ànábì sallallahu alaihi wasallam ó di president lọ́wọ́ náà Ànábì lọ́lọ́lá dáná ṣe ẹni tọ́lọ́lá jù ní ọgbà rẹ̀ ẹni tọ́lọ́ ń dá so òun ẹni tọ́lọ́ ní kọ́lọ́lá jù ní ọgbà tọ́lọ́ ń dá so dàtó gbọ́ ẹni tí ó yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam yóò tó lẹ́yìn Ànábì ni Ànábì ló ṣe léyìí sallallahu alaihi wasallam so yẹ so kọ́ kálukú àmọ́ pé bá bá ṣe tó bí bàbá ara wa àdéhùn káládà náà bá alámbẹ̀lẹ́ ọlọ́run sọ pé la'in qad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta lahbatanna 'amaluka wa la takunanna mina khasirin ìyá Ànábì wọn ti rán sẹ́sẹ́ pé tí ọlọ́run mọ́bí bá ṣe nǹkan tó bá pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run àbá iṣẹ́ rẹ̀ bàjẹ́ ọmọ tó ṣe ń dáadáa yóò bàjẹ́ ó sì wà ní tó pòfò ọlọ́run kọ́ ṣọ́n bẹ́ẹ̀ nígbà tó lọ́n dájọ́ ọ̀rọ̀ kànábì tó sì máa pa Ànábì ní ṣe bẹ́ẹ̀ torí ó ti ṣọ́kùn bí ẹ̀ṣẹ̀ báwa ló ń tẹ́ pé yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam níbi tẹ́ ayé ẹ̀fẹ́ ká mọ̀ ní pé ẹnìkan kọjá náà kan àfẹ́ tó bá ṣe ọlọ́run àbá ọlọ́run àbọ̀ lẹ́bí kọ̀ lára ọlọ́run kọ́ ṣọ́ bẹ́ẹ̀ bá bá ní kéèyàn tóbi ọlọ́run ní kéèyàn ojú rẹ̀ lọ ọlọ́run fún àǹkan ní kó ọlọ́run fún wọn nímọ̀ ṣùgbọ́n kí wọ́n pẹ̀tọ̀ ọlọ́run àbá ló ṣe kí wọ́n sì fi ṣètò ọlọ́run àbá kí wọ́n sì fi rẹ̀ àwọn lẹ̀ fọlọ́run àbá ni kí wọ́n fi ṣe dáadáa sí ojú àwọn ẹ̀dá ọlọ́run àbá ni ẹni tí wọ́n máa wojú ọlọ́run àbá nìkan níbẹ̀ èèyàn ló jẹ́ pé wọ́n lè ṣíra pẹ̀lú ibi tó náà ṣe fún wọn ní dẹ̀ra bó ṣe jẹ́ ní ìsúndọ́ tó bá jẹ́ pé ó ń tàn tí ọba lè pa ó lè jẹ́ kẹ́kẹ́ ní ọba òun pa àbó lè pa gan-an ìjọ tiẹ̀ tọ́ kó wà kálà àwọn èèyàn kó sọ pé kẹ́nìkan bá òun pa so tó sì máa pa gan kò sí tó bá níbẹ̀ sùn lọ́pọ̀ pa fún ẹ̀ lọ́dà tó bá máa pa tẹ́ pé kọ̀ bá máa dùn so nígbà tí wọ́n lá ní pé kẹ́ lómi ọba àgbẹ̀ tó bá máa dùn kẹ́ni tẹ́ bá dùn kó jẹ́ muslim so kó jẹ́ muslim so àbá rí pé tí ọba rí muslim tó wáyé pé nasarani ẹlẹ́sìn christianity ní abẹ́rẹ́sìn jù ní so ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé kò sí tó bá rí mi pé kí òun tàn wọ́n báyà du ẹran ọ̀dọ́ yóò dákọ̀ láwọn ọba sí ni so yóò dákọ̀ láwọn ọba sí ni so that
tó bá bá wọn dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àkókò sí tó bá níbẹ̀ bó ti jẹ́ pé Imam Malik sọ pé òun faramọ́ so that àwọn onímọ̀ sọ pé tasihhu dhabihatuhu ma'a al-karaha so ṣùgbọ́n so tó dájú òun náà ni pé tí ọba rí muslim kọ́ mọ̀ sọ pé kí ẹni tí èsì mùsùlùmí bá wọn dù ọmọ tí ọba rí so tẹ́ni tó jẹ́ ẹlẹ́sìn nasraniya ẹlẹ́sìn christianity ni abẹ́lẹ́sìn jù ní tó bá bá wọn dù kò sí tó bá níbẹ̀ so yìí náà. then lẹ́yìn wọn mọ́tò àpò níta fi kún question ni pé ṣé ẹ̀yẹ́ lè fi owó ránṣẹ́ sí ìlú yẹn kan bá wọn dẹ̀ so kò sí tó bá níbẹ̀ ó lè fi owó ránṣẹ́ pé kó sọ pé kẹ́nìkan bá wọn pa so ó sì ní ládàá rẹ̀ tó bá kó bá wọn pa kọ́ ipá àwọn family tó wà nílé wọn kó fún wọn jẹ torí pé ní àgbò kan èèyàn lè pa àgbò kan lórúkọ yẹn àti lórúkọ family yẹn tí èèyàn tọ́lá ní kéèyàn máa bọ́ sóye ẹ̀ẹ́dùn tó tẹ̀wọ̀n náà táwọn onímọ̀ rí sóye pé àgbò kan sìn èèyàn ní family òun àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọ́n pa àgbò kan lórúkọ rẹ̀ àti lórúkọ wọn pẹ̀lú ògo Ọlọ́run bá tó di sí ọ̀hún rálìk so ẹ̀jú di sí ọ̀hún rálìk yóò gbàládá lórí ẹ̀ sóye wa nàgbẹ́ bí anábì lè ṣe sallallahu alaihi wasallam. Jazakumullahu khairan gbogbo ẹni tí ẹ̀ ń bọ̀ àìdáhùn ìlú àti bọ́ tábà tún ní ká mọ̀ tún mọ̀ fúnra wa ní synopsis ẹ̀ láti pé ọjọ́ lọ insha Allah gbogbo ẹni tẹ̀sí tí ń pè tàti ìgbà ìpín ẹ̀ má bínú tí àwọn Shaykh tí wọ́n bá ti ń dáhùn ìbéèrè náà a ní opportunity láti gba ìbéèrè mi ìwọlé ṣùgbọ́n tó bá ti dákẹ́ díẹ̀ báyìí wọ́n tí yóò ti pè tẹ̀lé ẹ̀ ní opportunity láti kásì gba ìbéèrè tí ó tún wọlé ìrìn pé onídìrí sọ pé òun bí ọmọ kan ní àsìkò Zulhijja ó sì sọ pé owó tó wà lọ́wọ́ owó tó lè fẹ́ ra ẹran ọ̀kan péré ni tóun bá ti ra ẹran tóun fi ṣe súnà ọmọ òun lè pa ìlera owó ní kí òun ṣe méjèèjì. àwọn onímọ̀ fọ̀rọ̀ tó ń tọrọ láàrin ara wa níbi irú mọ́sálà yìí so àwọn kan sọ pé akẹ́kọ̀ọ́ tó pọ̀ ní oṣùwájú so that tí ọjọ́ keje ọmọ sì dé before kí ọjọ́ iléyá tó dé so àwọn kan sọ pé ọjọ́ ẹran iléyá iná nítorí pé ẹran iléyá ó ní àsìkò rẹ̀ ó ní àsìkò tó bá ti fátà tó bá ti kọjá so that kò sí tẹ̀dárùkù mọ́ èèyàn tún lè tún pamọ́ so that after sale àṣọ ọ̀rọ̀ yẹn ni ó dẹ̀ níbi ọ̀rọ̀ yìí ló ṣe kíní jù pé tí ó bá jẹ́ pé ó mọ̀ pé tí wọ́n bá pa àwọn bá pa ẹran tó ẹran àkíkọ̀ wọ́n pa fún ẹran súná fọ́ọ̀mà so láàrin ọjọ́ kọkànlá tó jẹ́ ọjọ́ tó tẹ̀lé tọdún àbọ̀jọ́ kejìlá ẹ̀ lápèjúwe so kọ́dà ọjọ́ kẹtàlá lórí tí àlùmọ́ ṣàfihàn tẹ̀ pé àwọn ọjọ́ ìnáyẹn lè fi pẹ́ wọn so tí ó bá ń pe owó wà wọ́n rí owó pé so wọ́n lè gbẹ̀rún léyà kó ṣe bẹ́ẹ̀ wọ́n dára pé kò sí wọn respect owó kankan ní lásìkò sí yìí so kó pa ti súnà ọmọ ló bá pa so kó pa ti ẹran léyà so ó lè ṣe àkérò ó lè padà san súnà tọmọ so kó padà máa pa ẹran súnà ọmọ torí pé ní àwọn onímọ̀ ń sọ pé tí èèyàn bá ní owó tó lè pa súnà ọmọ so nàtẹ́ pé èèyàn lówó tó lè pa súnà ọmọ tí ọlọ́run apàdàbà ṣe níjọ́ kejì tó tẹ̀lé ó lè pa nǹkan níjọ́ kejì ẹ̀kẹta bá tẹ̀lé ó lè pa so ẹ̀ka tó padà bá pé kò rí pa náà ọjọ́ méje tó tẹ̀lé tí àwọn ọjọ́ tó tẹ̀lé kìíní ó fi á pọ̀ ọba táwọn bá bàṣírí ẹ̀ tó bá padà rí kìíní ó lè ṣe súnà ọmọ gẹ́gẹ́ bí àwọn fuqaha al-Hanabila ṣe Shafi'i àṣírí àwọn onímọ̀ mọ́dà náà Shafi'i mọ́dà náà Ahmed bí wọ́n ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ní lójúbà lọ́tẹ̀wọ̀n jù wọ́n sọ pé ṣẹ̀rí àti fún ní ààyè láti pé tọ́nà bá rọ̀ lọ́rọ̀ láti pé kò sí súnà ọmọ so ó lè kọ́pọ̀ ẹran súnà ọmọ ó lè pa so èyí tí àsìkò rẹ̀ fún yìí so kó ètè ṣe náà ìyẹn ni tí ń jẹ ẹran iléyà tó bá pa ọ̀padà wọn pẹ́ súnà ọmọ so eléyìí tí wọ́n rí kò mí pé báyà torí pé àti ẹran súnà ọmọ àti ti olóṣèyà ètò dàgbà nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ náà ni pé súnà méjèèjì so that tábà sọ pé báyà ọ̀kan jẹ́ so ọ̀kan òjò náà yẹn so nítorí dàgbà ni pé súnà méjèèjì lóòótọ́ ara àwọn onímọ̀ tó ń sọ pé ọ̀kan akẹ́kọ̀ọ́ ọjọ́ náà yẹn àwọn kan sọ pé tọ̀ ẹ̀sùn náà mọ́jọ́ náà yẹn kan sọ pé ẹran iléyà ọjọ́ náà yẹn ṣùgbọ́n tó ṣe kíní jù ọ̀rọ̀ tó ṣe kíní náà pé súnà méjèèjì so lórí bẹ́ẹ̀ kankan òjò náà lórí ẹ̀ sọ ẹni pé gbà pé báwo ló ṣe àdéṣe wà fún àti pé èwo lásìkò rẹ̀ fún èwo lásìkò rẹ̀ dáyè sóyè nǹkan tí wọ́n wọ́n ti fi sọ̀rọ̀ pé tí ó tẹ̀wọ̀n náà láǹfààní tó náà.
ká ní a ní owó díẹ̀ lọ́wọ́ tó ṣe pé a lè fi pa ẹran léyà àlówó tá a lè fi pa akẹ́kọ̀ọ́ abẹ́yọ̀ kan lánàá méjèèjì wọ́n ti ṣàlàyé fún wa pé àsìkò léyà òkú oúnjẹ. Òfìlè gbalada tí wọ́n ẹ̀sẹ̀ tìbàtì pé iṣẹ́ dáadáa tí wọ́n. Gbalada iṣẹ́ tó sì lórí dúnjọ́ ni. Nínú àwọn iṣẹ́ tó lórí náà nù. Wọ́n ti gbọ́ àbẹ̀lọ́mbà kí ó gbà ní. Sọ́ọ̀rì ẹ̀ka Sheikh ẹ̀ka yẹn okay. Ẹ̀ka yẹn kìíní kan pé kọ́ máa jẹ́ pé ẹlòmíì yóò lo kọ́ máa jẹ́ pé tó ń ṣe béèrè lọ́wọ́ àná ẹ̀ pé yóò lo ẹran àti ṣe àkíkọ́ láti fi pa sínú ọmọ. Tí ọkàn máa ẹsẹ̀ pé kàbí kàn ó ní owó púpọ̀ kí wọ́n fi kó àwọn èèyàn jọ pé sáwà jẹ́ wá sí kí ni fún èèyàn ọ̀dà bí wọ́n bá ṣe níyàn ṣe sóye èèyàn pé wọ́n á gbẹ́ jẹ ẹran sínú ọmọ gan sóye kì í ṣe nǹkan tí ó bá ti hàn balagbà ti ṣe sóye ṣùgbọ́n kì í ṣe tó láti èèyàn ẹ̀yà súnà àfikọ́ kan tí wọ́n bá lówó kì í ṣe tó láti sóye ṣùgbọ́n àgbà táwọn bá bọ̀ ṣe tí wọ́n fi pèsè sínú ọmọ tí èèyàn máa sọ pé wọ́n dájọ́ sí láti pé kò fi lè ṣe kí n kọ̀ bá mu rárá èèyàn ọ̀bá mu so eléyìí wọn ni rò pé ọba aládé tún dẹ̀ṣẹ̀ ni so tọ́ba lágbára ti pé tí ó fi rẹ̀ hàn wá ẹran méjèèjì wà kọ́ra àkópa kàlásù títọ́ ẹran gan ni tán pẹ̀lú súnà. mo ní ẹran gan ni tíṣẹ́ bá pè súnà. bẹ́ẹ̀ni kọ́dà ọtún lè ṣe bákan ọkàn máa káàdì kan tó bẹ táwọn onímọ̀ sọ lápèjúwe ọ̀rọ̀ láti fi rẹ̀ ẹran léyà so àbí ẹran súnà ọmọ tó bá náà méje tí wọ́n fẹ́ dì mọ́ màlúù kan àbí ràkúnmí kan òun náà lè wà náà méje tọ̀hún so pé àníyàn tí wọ́n fi ṣe gbogbo bá ṣe wúkọ́ lè yàtọ̀ sókò pẹ̀lú ọgọ́rùn kò sí problem ẹni táwọn onímọ̀ sọ pé so òun lè láníyàn pẹ̀tọ̀ dákan náà dá méje tó ń wọ́n nínú àgbò wọn ò fi ṣètò ọmọ náà ti súnà ọmọ àbí ti ẹran léyà ni yóò sì rà àgbòfẹ́ tó bá dé rà sóyè yóò sì gbàdá lómi yóò sọ ọmọ kọsọ ní ọmọ kọsọ ní. nígbà tí ẹtí ń pè tí àti ìgbé pé mo tún tọ̀ láfààní ẹ̀kọ́ sí pé kẹ́mọ́dé inṣàlá báyìí ìṣẹ́jú kan ló fi kàlẹ́ láti fi ìgbé pé 094056589 094056589. Sọ́wọ́n ní ọ̀sẹ̀ kí ni ó kọ́ ìmọ̀lẹ̀ pínpín? Náà? Kílẹ̀? Òkè akíní fi ilé tuntun ní ìdí ẹ̀. Náà. Ó ra símẹ́ntì. Náà? Okay. Náà. Okay. 15 ló san kalẹ̀ wọ́n wá padà sọ pé kó fi 300 sí lẹ́yìn ìgbà tí símẹ́ǹtì di 2001 àbí. ìbéèrè ló béèrè wọn náà ní ìbéèrè tí gbogbo àti gbọ́ ṣùgbọ́n kí o tún fi yé wa dáadáa pé oníbéèrè béèrè pé bóyá bí ọ̀sẹ̀ kan sísè wọ́n ta símẹ́ǹtì ní 1,500 naira àbúrò àwọn wa lọ ra símẹ́ǹtì lọ́dọ̀ ní tó ń ta símẹ́ǹtì ó kà sanwó kalẹ̀ mo san 15 kalẹ̀ o bí ayé kan báyìí fún ní símẹ́ǹtì báyìí nígbà tí ó lọ ní ọ̀sẹ̀ tó ń fẹ́ lọ kó símẹ́ǹtì tí tó ń bí owó ti lé 600 wà ní kó san 300 sí ìjẹ́ ó tọ́ bẹ́ẹ̀ ṣé ìṣẹ̀lẹ̀ islam fara mọ́ bẹ́ẹ̀ kó san owó bẹ́ẹ̀ àbí kó nítàn òun náà gba owó bẹ́ẹ̀. ìdáhùn lórí ẹni pé iye tí wọ́n ta cement ní ọjọ́ tí ó sanwó yẹn náà ni àbí tí wọ́n ti agreement parí lórí ẹ̀ náà ni wọ́n láti san sóyè kò lè san jù bẹ́ẹ̀ lọ torí pé ní títà rírà lórí agreement tó bá wà láàrin tó fẹ́ tà àti tó fẹ́ rà ní lọ́kùn tó tẹ́kùn tó wọ́n ti fẹ́ tà dáa tó fẹ́ sọ tó náà sì pé ọgbọ́n tó pé ṣòro tó pé ní ṣòro tó bẹ́ẹ̀ àwọn mọ́jẹ̀mú tí a máa rí títà rírà máa fi ń lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà sóyè ó dẹ̀ kó kalẹ̀ pé cement yìí ó lé 1,000 ní so that ó dẹ̀ ti sanwó gbé léyìn kalẹ̀ àbí 1,500 ní lápèjúwe so ó ti sanwó ẹ̀ kalẹ̀ so wọ́n á di pé cement léwu sí ọ̀fẹ́ kó cement wọn ní cement léwu sí kókó fi kún rárá kò lẹ́tọ̀ àti fi kún rárá pẹ̀lú kò lẹ́tọ̀ àti fi kún gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò lẹ́tọ̀ àti gba nítorí bá dínkù tí wọ́n bá ní cement dín kázọ pé ń sìn wọ́n ní 1,500 wọ́n á ní cement
ó ti di 1,000 so that bí o ṣe lẹ́tọ̀ àti gba 500 tó lé tó ṣe tó fẹ́ kó yẹn tó ti yájú pé tó ti lé lórí cement yẹn so nígbà tí cement dúró bẹ́ẹ̀ náà ni o ṣe lẹ́tọ̀ àti gba bẹ́ẹ̀ náà ni tí ó ń ta cement o ṣe lẹ́tọ̀ àti gba tó bá lé lórí cement tó ti sanwó tí o bá ti san tó ti ọ̀dọ́ náà wọ́n fẹ́ ra cement lọ́jọ́ báyìí o pé ọjọ́ báyìí ni wọ́n ṣe iye tí wọ́n ń ta ní 1,500 kò wá tí ìrà kó tí kó kalẹ̀ so cement wa léwo wọn àtọ̀ dáná lọ́wọ́ wa lọ́jà lọ sọ pé cement léwo iye tí wọ́n ń ta sí ni o iye tí wọ́n ń ta sí náà ni wọ́n sì ta fún ọ sóye àfi tó bá fẹ́ fún kan bẹ́ẹ̀ lóko so ẹ̀kọ́ wa tó fẹ́ rà ní ọkọ̀ sọ pé àgbà tí mo ti wá kó tó di pé léwo mo sọ pé mo fẹ́ ra cement so bó fẹ́ rà ní àti ìrẹsọ mo bá dá lánìí mo dá wá lánìí kò tí bẹ́ẹ̀ rò tí tàm sóye kò tí ẹ̀ tí ì sí bẹ́ẹ̀ rárá wọ́n sì ń sọ pé ìrìnra ìrà ó lè má wà mọ́ sí lè má ra mọ́ so sóye ṣùgbọ́n ó ti kó kalẹ̀ ó ti ó bẹ̀ lórí yẹn so kò dọ́dọ̀ gba ìkànnì tó lè tọ́ba ẹni tí ń bèrè nǹkan tí ò lẹ́tọ̀ sí sóye kò sí bẹ́ẹ̀ ẹni tó náà ti bẹ̀rẹ̀ kó kíni fún ọlọ́tọ̀ pé múra ẹ̀tẹ̀ kọ́ gba símẹ́ǹtì sóye lórí yẹn kó lọ sọ́dọ̀ kó gbé owó ẹ̀ tọ́gbọ́ kó lọ lẹ́tọ̀ àti kó lọ sọ́dọ̀ àwọn tí kó sí court so ṣẹ́ra kan tún bẹ sọ́dọ̀ tí ó yẹ kó lọ fún kan bá àwọn ẹjọ́ ẹ̀ fún so kan bá dájọ́ kan bẹ̀rẹ̀ fún. lẹ́yìn tó ń ta sẹ́ẹ̀tì láti máa ń tọ́ tó gbóyà tó bá tán bá yí tán dájọ́ ọ̀tàn fi dájọ́ gbé so ìjẹkújẹ lọ jẹ yóò sì pọ̀ lọ jẹ kẹ́yàmọ̀ fún tán. ìjẹkújẹ ló jẹ gbogbo ẹni tí ẹ̀ ń tajà gbogbo àtàǹtajà ẹ̀rọ mi gba ti gbọ́ ọ̀nà màkúndé kí o ṣe wá láǹfààní yóò fẹ́ ibi lọ́dẹ̀ lómi pé ọ̀rọ̀ owó náà ń sọ yìí ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ ìyẹn sì ju ọ̀rọ̀ náà balẹ̀ ìyẹn máa ń lo ọ̀rọ̀ náà balẹ̀ ká lò bí wọ́n bá ṣe sọ fún wa lásìkò náà bá kí ó jẹ́ kí a mọ̀ kiri kó o ká mọ̀ ṣọ́ọ̀tì àmì gbogbo ẹni tí ó bá ní ìbéèrè nípa 009405659 tàbí 00633786180 ìbéèrè tí ó wọlé náà ni ìbéèrè tí ó jọ mọ́ ọ̀rọ̀ ọdún ìléyá ìbéèrè náà ni pé wọ́n ní arákùnrin kan ó kọ ìyàwó rẹ̀ kalẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó fi kọ ìyàwó rẹ̀ kalẹ̀ èyí kò jẹ́ kí n ka mẹ́sìlì rẹ̀ tábà tí ń ká ìbéèrè lórí dákùnrin mọ́ fún ọ láyé láti kàtà. Assalamualaikum. Hello? Kí ni ó kọ́ ìmúlẹ̀ tó ń pè? Wa alaikum salaam wa rahmatullah. Ẹ jùlọ sí rédíò yìí. Ok, àfihàn sí rédíò. Kí ni ìbéèrè yìí? Náà. À ń gbọ́ yín dáadáa. Náà. À ń gbọ́ yín dáadáa. No. 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 Ìlàjì ni ó rírà ìlàjì ni ó rírà àbí? Hello? Kí wá ní ìdáhùn kí ni ìbéèrè yín bẹ́ẹ̀? A ti gbọ́ kí wá ní ìbéèrè yín gan lórí ẹ̀? Ok, ó yé wa. No. Bí àwòrán wa ní àgbọ́ ìbéèrè nígbà tó ṣe pé nígbà tí ó rajà ní ìlàjì owó ní ó kù bóyá símẹ́ǹtì 100 ní rírà ní báyìí símẹ́ǹtì 50 ní ó rírà. Kò sí ṣùkú báyìí
ẹgbẹ́ ìta dáhùn lẹ́ẹ̀kan bọ̀tẹ́ tó ń béèrè yìí gbàtẹ́ pé wọ́n ń ṣe tààlé ìlàbí wọ́n pé àbígbà tí wọ́n ń kànú ẹni bẹ́ẹ̀ pé kí ní so kò sí partiality ní Islam so yẹ then Islam kò sí àbòsí fẹ́ni kankan ní Islam ẹlẹ́mìtà wà lóhun sẹ́sìn jọ́ mi ìṣúlẹ̀ ló kó ṣe nǹkan tí ọba mùsùlùmí ní ẹ̀sìn gangan kò sí ti ń jábò sí rárá ẹ̀sìn Islam ẹ̀sìn tẹ́ déédéé ni so then ntí ń tọ́ àwọn ro àwọn ro sáìdì kan àwọn ro sáìdì kejì kílẹ̀ ṣe ń tọ́ bẹ́ẹ̀ cement tó ti kó kalẹ̀ owó ní o ó ti sanwó ti ṣe rẹ̀ àwọn kan bá wàá kó lọ́jọ́ báyìí náà ní cement lé o kílẹ̀ ṣe tiẹ̀ tí ó fi afọwọ́ kún tó yẹ pé owó tó náà kó obìnrin rẹ̀ kó wá kó fún cement pépà òun ní o lórí káwọn bá short. ó sì lè ta fún oúnjẹ alákọ̀ọ́kọ́ nìyẹn náà. ó ti ta náà ó ti ta náà yíyan ọ̀tẹ̀ tí mọ́sálà mi nìyẹn ṣe so ó ti ta ó ti bẹ kìnnìkan ọ̀rẹ́ kìnnì gbàgbé òun padà wá kó so kílẹ̀ ṣe tètè wà fi owó kún tí wọ́n ti dọ́bù owó tí wọ́n ta cement so kílẹ̀ ṣe tiẹ̀ náà tí wọ́n lè kó owó ńlé tí wọ́n ti pé owó òun ní ọ̀yà o torí káwọn bá short wọ́n fi lè short nìyẹn so kò bá mo ṣe ọ̀rọ̀ ṣẹ̀ríà rí bá wọn sọ́dà kìí ṣe ẹ̀hó nílé yẹn fi ń sọ̀rọ̀ nínú ṣẹ̀ríà bó bá ṣe ní algorm malgon òfin náà àwọn òfin ṣẹ̀ríà ni algorm malgon ẹ̀yàn ṣe ń jèrè so bí àná ẹ̀lẹ́dẹ̀ ṣe ọtún short sóyè wa ẹni tí wọ́n sì ń jẹ́ business náà ni yóò ti fààyè gbogbo ẹ̀lẹ́ ọlọ́run mọ̀dé ká máa short o so ọlọ́run mọ̀dé ká máa short níbi business yẹn so but bí ṣe wọn rí ní ọdún jẹ́ pé àwọn tí wọ́n ṣe business rẹ̀ fi gbowó jẹun yẹn bá alákọ̀ọ́jẹ́ yẹn bá rí 60 ó sọ̀rọ̀ bí 60,000 ọlọ́run ní kọjá 80,000 so yóò rà níbi 5,000 yóò rà bí 5,000 sí kíní báyìí so 10,000 lọ́ra gbé kalẹ̀ so bẹ́ẹ̀ mọ́ra wọn so ayé bá wọn tí ìjọ kejì ọba danger mi o tí òfin ìjọba ti ẹ̀pá kò ní padà púpọ̀ ní collapse business ní collapse so that àwọn kan yẹn lọ́wọ́ kan kálukóró kí lè ṣe ń tàn ẹ̀ṣẹ̀ ń tọ́ra nǹkan bẹ́ẹ̀ àfi àtọ́ra pa máa san tí ò sì kí ń lórí kọ́dà ibi tó dé pé kọ́ wá pé ó ti gbà láwìn ṣe eléyìí tẹ̀ kó kalẹ̀ eléyìí gbà láwìn ni ọ̀nà ìgbà tí wọ́n gbà láwìn lórí iye tí wọ́n ń tà ní pèkínà àti sọ́ọ̀bù jẹ́ ti parí so ìtọ́ gbà wọn náà ní ọ̀sán nítorí pé sóòkè yẹ̀wò náà wọn nínú àwọn pèpè sọ́ọ̀ bí sóòkè yẹ̀wò ọjọ́ yẹn ọjọ́ tí wọ́n ń ta kíní ẹ̀ ní ọjà yẹn gangan náà ní etí ọ̀sán yẹn ká tán àwọn ọjà kejì bá mo sọ sọ́dẹ̀ kan náà tí ó ń tọ́ àwọn báyìí pé cement bá lọ lè wálẹ̀ so yóò sọ pé kíní yóò ní ara rẹ̀ bí gbàtà jọ sí kí n tó ti kó kalẹ̀ pé kí ni à ó jẹ́ pé owó olóòtú ẹ̀ ń béèrè yóò ti so yé so that yóò kàn kó cement yẹ fún torí pé ní iye tí ó rà sátọ́ sí tó 500 so yé alugoro ma alugoro ọlọ́n kọ́ ṣàánú wa yóò rà kan ṣe nù. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Kí ló kọ́ yín wọlé sí pé. Lukman lórúkọ mi ò Saladin ní Ìlọrin bí ẹ̀wọ̀n yìí pé. Òkè àkìyèsí rẹ̀ kí ni ìbéèrè yẹn. Ẹran tó bá kéré tí tó fi sàmì sí wá láti Haúsá. Ṣé ìyẹn lè rájọ́ wọlé yá? Torí time ìdáhùn ni pé ní kúkúrú tí ẹ̀rọ kan bá fi sàmì sí lẹ́gbàá kò sí tó bá níbẹ̀ sóye kò sí tó bá níbẹ̀ sọ̀rọ̀ tí o bá ti kọ́ àdébò bá náà. Ìbéèrè tí o tún wọlé ni pé àwọn cooperative tó ṣe gbé àwọn ìgbà owó ìlú ìjẹ́ tí wọ́n bá ta ẹran fún àwọn tí wọ́n jọ ń dá owó papọ̀ àwọn mẹ́mbàsì wọn wípé wọ́n mọ̀ sanwó ní díẹ̀ lẹ́yìn ọdún jẹ́ ó bá òfin náà bá. Cooperative tí wọ́n kì í gba owó ìlú bí owó àgbọ̀n láàdìta ní university of Nigeria. ní o ti ọmọ yìí tẹ ní university ṣùgbọ́n ẹ̀yìn òde tẹ́lẹ̀ kan kọ́lẹ̀ ní àbí kí wọ́n tó sọ̀rọ̀ nípa cooperative kí wọ́n mọ̀ pé báwo ló nǹkan yẹn ṣe rí gan-an pé bọ́yọ̀ wà university àbọ̀ wà níbì kan àbọ̀ wà ní ọjà kan àbọ̀ wà lọ́jà bọ́ sọ bí ìkan wọ́n ṣe rí gan-an ló kàn yàn ẹni tó fẹ́ sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà tó bá bá mu ọba mi láti bá mu kò bá mu but kì í sọ̀rọ̀ cooperative ní kíní sìn ẹni pé tọ̀ wọ́n ṣe cooperative àbí ẹ sọ pé kò sówó èlé ń bẹ ẹni kò sówó èlé ń bẹ àbí so that àwọn kan ní ìtọ́rọ papọ̀ nǹkan ló ti kò sí ìrísàyè rẹ̀ ní central àti tàbá máa tó ń ṣe ń bẹ̀ sá ní okùrú ṣá. tàbá lè sọ gbogbo omi tí wọ́n ń ṣe. ẹ̀yìn sọ̀ká lọ pé ẹ̀sà ní kò sá ẹ̀sà ní pé wọ́n dẹ̀ rẹ̀ rán. wọ́n dẹ̀ rẹ̀ tọ̀ wọ́n dẹ̀ rán tà fúnra wọn wọ́n tà fún àwọn tó members àbí so àwọn kan àwọn máa sanwó díẹ̀ díẹ̀ so kò sí tó bá níbẹ̀ so wọ́n kàn san pé lákòójú wọn tẹ̀wọ́n ní
30,000 lápèjúwe àfẹ́kẹ́rán wọn ni wọ́n fi pé 30,000 sódà tí wọ́n gbẹ̀mí lẹ́nu kẹ́rẹ́ ẹ̀sùn máa lọ sí 60 70 so 30,000 so 30,000 20,000 so that ẹran tó dáa tó wọlé yàtọ̀ sí kíní so that kí wọ́n ní kan máa san kẹ́kẹ́ ọ̀nkàlùkù san 5,000 oṣooṣù so kó bí san 20,000 nìkan ní túmọ̀ sí pé bí oṣù mẹ́rin ní ọ̀sán tán ẹ̀kú 30,000 oṣù mẹ́fà so kò sí tó bá níbẹ̀ inú pé wọ́n fàdé fún ara náà so man yassara ala muslim yassara Allahu alayhi yawm al-qiyamah ẹni tó bá ti ṣe ìdẹ̀kùn fún ọmọ ìyá mùsùlùmí ọlọ́run ṣe ìdẹ̀kùn fún ọmọ ìyá kẹyàmá kọ́lá bí ó sọ kọ̀pẹ́tì gbogbo ẹni tó bá láwọ́ pàtó láti ṣe ìdẹ̀kùn fún ọmọ ìyá rẹ̀ kọ́lá kọ́ máa wọ ẹ̀sán kan kọ́ máa jẹ́ pé òun wá gẹ̀nì kan lọ́dún tọ̀hún so tó bá ṣe ogun tó gbọ̀dọ̀ yára lè ṣe dáadáa ó ṣe fún ọmọ ìyá mùsùlùmí ó ṣe fẹ́ nǹkan náà lọ́dọ̀ tó nínú ẹ̀dá ọlọ́run ọba kọ́lá kọ́ máa jẹ́ muslim so padà kọjá ẹranko kó ṣe nǹkan tó dútọ́ ọlọ́run ọba so ọlọ́run ọba dúpẹ́ fún so ìkátà sọ pé yẹn kátà sọ pé muslim bẹ́ẹ̀ bá tún wá sí pé ó tún wá jẹ́ ìmánìsọ tó ń jẹ́ súnà sí bẹ́ẹ̀ ní ládùn ọ̀sẹ̀ máa tó so èèyàn sì rà dé bùkátà dáadáa àbí help jù rẹ̀ ń lọ so èèyàn sì lè lẹ́tọ̀ọ́ sí dáadáa yàn jù rẹ̀ ń lọ bí islam bá ti tó lára lọ ó sì bá wá sí tó lára ń tàn ìmánì bá ti tó lára ń tàn bí súnà bá ti tó lára ń tàn so that ẹrú ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run máa ṣe dáadáa fún gbogbo ẹ̀ ṣe ìgbọ̀wà ìṣẹ́fẹ́ tí ń gbọ́ lè tó islam tí àwọn tó yẹ wá láti Ìlọrin ìṣẹ́lẹ̀ ìfọ̀n pé ẹ̀fẹ̀ ní tí a sì ti ń gbéyẹ̀wò òun náà ni pé àgbà ìbéèrè wọlé ó fẹ́ ìdárò ìta ìtàn mo béèrè tí o tún wọlé báyìí gbogbo yìí tẹ́ ń kọlẹ̀ fún wa níṣẹ́ mi nípa torí lè wà fẹ́ ní pàtàkì òun náà ni pé ìjẹ́ ó tọ́ fún àwọn fámìlì àwọn tó ṣe pé bóyá nuclear family tó ṣe pé bàbá ìyá ọmọ àbí extended family kí wọ́n dáwùjọ wọ́n sọ pé àwọn fẹ́ fa ẹran òdìdí nǹkan. irú ẹran wo. ẹnìyẹn kan sọ pé òkè rà àgbò ẹnìkan náà ló lè rà àgbò sóyè ẹnìkan náà ṣùgbọ́n tí wọ́n lè ṣe ni pé kí wọ́n má fa wàhálà fún wọn ọlọ́run ti ṣe ìdẹ̀kùn fún wọn ìdẹ̀kùn náà ni pé ẹnìkan ẹni tó jẹ́ family tó jẹ́ olórí ilé tí ń jẹ́ baálé bàbá so ó lè lábàtìrì àgbò kan ó dà ní ara ẹ̀ sí kẹ́bà náà ṣe sọ̀sán ẹran ó dé ayé o ẹran léyà tó ń pa yìí o fún wọn Ali Muhammad àti fún àwọn family wọn so khalas ó ti tán ẹ̀yẹn ni pé àwọn kan lóòótọ́ àwọn kan sọ pé la tuzi'u illa an wahid so ẹ̀yà kan náà ni yóò gbàládà so that wàhálà máa ń kó láti máa Malik rahimahullah ọ̀rọ̀ yìí máa Malik sọ bẹ́ẹ̀ náà nínú mìíràn àwọn kan sọ pé la tuzi'u illa an salasatin so èèyàn mẹ́ta sọ pé nípa family ẹjọ́ pé lápẹjọ ìsìn òun àti ìyàwó ẹ̀ ọmọ kan ló sì wà láàrin wọn so that ó lè pé mẹ́ta yẹn nípa family yẹn so pé kò sùn tó bẹ́ẹ̀ àwọn kan sọ pé rárá tó di an akthar min dhalik so bó bá ṣe pọ̀ tó ní bọ́lá bá ṣe kẹ́ family tó kọ́lá bó sọ̀rọ̀ méjìlá ní kún àwọn sọ́ńtò so àwọn méjìlá àti àwọn mẹ́rìnlá kò sùn tó bá níbẹ̀ so èèyàn lọ́dẹ̀ta àwọn ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù torí Ànábì sọ pé sallallahu alaihi wasallam kò ń dúró àná yìí fúnra an Muhammadin wa an Ali Muhammadin so fúnra pé àti fúnra àwọn family wọn so that wọ́n ti ṣe dẹkùn kò sí wọ́n gbọ́dọ̀ lọ́gọ́lọ́rọ̀ gbọ́dọ̀ dẹkùn so dáhùn wọn tí a kàn sọ ni pé ẹni tí ẹ bá náwó lórí ni o èsì pé bọ́yá ẹ̀yìn kan amẹ́ni kan láti pé àbúrò mi tí o rẹ̀ àbí àbúrò mi kan àbẹ́gbẹ̀rún kan náà rárá ẹni tí ẹ pé èèyàn bá ń tọ́wà lábẹ́ pé èèyàn sì ń fún lówó tó yẹ pé náwó tí a náwó lé lórí ọjọ́ èèyàn gẹ́gẹ́ bí bàbá àti màmá sìn tó yẹ pé wáyà wọn láwọn ní kí wọ́n ní lọ́wọ́ so ọmọ túláàsì ní kọ́ máa san tó máa bá ní túláàsì ní kọ́ máa ṣe náfàkù fún wọn kọ́ máa gbé kọ́ máa náwó fún wọn so àbí ọjọ́ pé ń ṣe tàtọ́ wà bẹ́ẹ̀ so tàtọ́ wà ní pé fi ń wá torí tọ́lọ́run pé inú ẹbí rẹ̀ tẹ́ pé kò ní nǹkan ń help wọn so náà tó ṣe àwọn onímọ̀ kan sọ pé ìyẹn náà ọwọ́ náà tí ó lè fi àníyàn rẹ̀ kún ẹran kátẹ́rẹ́pà àwọn ráàmù kátẹ́rẹ́pà yẹn àgbò kátẹ́rẹ́pà bó ti ẹ̀ pé àwọn onímọ̀ kan sọ pé obìnrin tí ó bá sọ̀rọ̀ kó náà lórí bí ìyàwó ọmọ àwọn ọmọ rẹ̀ náà ni àbí bàbá àbí àti ọ̀rẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bá ṣe rí o so náà ni àwọn onímọ̀ kan sọ so ọlọ́run bàbá tó ní bó ti jẹ́ nìyẹn. ìbéèrè kan ọdún ẹ ti sọ papọ̀ mọ́ bí ẹ ṣe ń ṣàlàyé ṣùgbọ́n torí àwọn tí wọ́n mọ àwọn tó ṣe pé dandan ni kéèyàn náwó inú ó yẹ kí ìbéèrè yẹn kí owó òun ni pé bàbá tó ṣe pé ó ní ọmọ ẹ̀ náà tí wọ́n á ń bímọ ọmọ rẹ̀ tó ń bímọ yìí òun ò lówó tó lè fi pa àgbò ìjẹ́ ẹran tí owó ẹni náà bá pa tí bàbá bá pa ìjẹ́ ọmọ ni yóò gbà ládàá ń bẹ tó sì jẹ́ pé òun náà ti ń bọ́ ẹbí kan ṣùgbọ́n kan ló àgbò. ẹnu wọn fẹ́ jẹ ẹnu tí a sọ láìpẹ́ yìí tó bá yẹ pé
ọmọ tí gẹ́gẹ́ bí tí mo gbọ́ yín bí question yín sì ń pé bàbá tí ó bímọ ọ̀kan ọlọ́run kí ọwọ́ kan lọ sókè so nínú àwọn ọmọ tí bàbá bí so ọ̀kan ò ní kò lówó lọ́wọ́ òun náà lè ti ní family so tó bá jẹ́ pé ẹni tí ọwọ́ ẹ̀ lọ sókè yẹn òun náà ní bá náwó lórí tọ̀hún àti family rẹ̀ so ó lè dá ní àpapọ̀ gẹ́gẹ́ bí ti a sọ nípa pé àwọn onímọ̀ kan kọ́tà bá yẹ pé ń ṣe tàtọ́ wà láti fojú ọlọ́wọ́ tí ì ṣe ọ̀rọ̀ ẹ̀ lórí so so ó lè wọ bẹ̀ sùn dáadáa tó pé tó ti dọ́bẹ̀ tó tóbi jù ní pé tó bá sọ̀rọ̀ ẹ̀ lórí kókó náwó lé lórí iná ní ọwọ́ bẹ̀ so ọlọ́run àbára tó nínú àbọ̀ṣe jẹ́ nìyẹn. ọmọ tí ó ṣe wípé òun lówó jẹ wọ́n wà báyìí lówó tó lè fi ó ti tẹ́kẹ̀ béèrè náà ti tẹ́kẹ̀ torí mo rántí pé àwọn kan béèrè ní àìpẹ́ ìbéèrè tí wọ́n tún béèrè ní sọ̀rọ̀ pé ìjà lè pa ẹran fún òkúté tí kò gbogbo èyí tẹ̀ ń pè ìṣàlá àkọ́dà. bẹ́ẹ̀ni ọ̀pẹ̀ kọ́lá ń kó múlá dẹ̀bà ní kúkúrú so nípa ó sì kọ́ mọ́ fi sísára kan lè kọ́lá múlá dẹ̀bà. gbogbo èyí tí ẹ̀ ti ń pè ìṣàlá àti bá pè báyìí àgbà there is 06337 618 there is 06337 618 or there is 940 56 وعليكم السلام ورحمة الله كيلو كل يوم أفضل الله وجهنا في أقوله وكيني الدنيا أنا كم مش جوين program mi but بس مجرد مسلم tó ń sọ̀rọ̀ yẹn kìlá pé ẹni tí ó fẹ́ gba ìkágbó tí ó lè pa orúkọ. àwọn téèyàn lè pa kan bahimat al-an'am náà ni ẹ lè fi pa ẹni yá bahimat al-an'am so àwọn náà ni rànkúnmí àti màálù àti àgbò àti ìran àgbò so ìran àgbò jíǹsì àgbò tó pé sínfù lè yàtọ̀ sí jíǹsì kan náà àgbò mọ́ goat ewúrẹ́ kan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ 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 so àgùntàn so gbogbo tí a lè padà yá náà nù so that tí wọ́n bèrè so ní tí a lè padà yá náà nù so wọ́n kàn wo ọdún so àfààní tí ó bá ti ẹran tí ó bá ti gbó kíni tí ń pè ní Yorùbá sọ ó ti rọyìn sá so ó ti rọyìn so náà nínú àwọn àtàpà ó yẹ kí ó gbé tí a bá tàpá iná ni ó tọ́kẹ́ fi gba ẹran léyà even ẹran akẹ́kọ̀ọ́ náà lórí tó tẹ̀wọ̀n níbi ẹran akẹ́kọ̀ọ́ náà súnà mọ́nà so lápèjúwe tó yẹ pé tí yàtọ̀ sí ti màlúù ni ọ láti pé ọdún kan kó ti wọ́dún kejì wọ́n ní dòkó lámbà yìí náà kó ti pọ́dún kan kó ti wọ́dún kejì nígbà tó fojú hàn nínú mi sọ àbífáàtì nínú àbífáàsọ nínú mẹ́ta máa Malik rahman lọ́wọ́ ní kàṣàárẹ̀ wọ́n tún máa pé kó ti pọ́dún kan kó ti lé ní ọdún kan bí oṣù méjì so èèyàn jẹ́ nínú àwọn bíi mars àti van so tí ọba jẹ́ pé nínú àwọn bíi màlúù ni ó ti pọ́dún méjì kó ti wọ́dún kẹta dòkó lámbà yìí náà so àǹfààní yomi náà ẹ̀mí náà bákọ̀rọ̀ nù so tó bá jẹ́ pé nínú ebèlì ni àǹkúnmí ni kó ti pé ọdún mẹ́rin kó ti wọ̀ karùn-ún so kó ti wọ̀ karùn-ún so that dọ̀kọ́lá báyìí náà so that ìrìn tí a lè pa nù àǹkúnmí nù lóko ìgbà tó bá pẹ̀lú àti aláti mọ̀ sínú ẹ̀ràn pé èjì ẹ̀ràn pé bá ṣe wí àfi tó so jádáwò èyí tí ò tó kabayi tí ò tó èjì yìí kò lè pa nù àwọn bahimat al-an'am mi àfi tó bá yẹ pé gbé dọ́àn so jádáwò ni èèyàn lè pa tó bá yẹ pé nù dọ́àn nìyẹn òní wọ́n pè ní ìdíwà ní àgbò sóye tágbò ọba kọ́ ọdún kan ṣẹ̀rí àfáyílẹ̀ pé yẹn lè pa torí pa níbi sọ́kò sọ́sọ́nà látàbàhù illa musinna illa an yasura alaykum fatàbàhù jádáwò min dọ́àn àkọ́jà máa Muslim rahimahullah wa ghayruhu so ànábì ní gbọ́dọ̀ bá pa ẹran tó ti jẹ́ pé ó ti rọyìn ká pa láti bí àwọn ọdún tá a kà fún kìnnì kọ̀ọ̀kan fẹ́ràn kọ̀ọ̀kan nínú ìtàn àwọn táwọn pa so àfi ẹ̀tọ́ bá jẹ́ jádáwò tí ọba tọ́nu ọdún kan tó yẹ pé nínú àgbègbè ni ẹ lè pa so jádáwò yẹn àwọn onímọ̀ máa fọlá ara pé kí ni ọdún jádáwò àwọn kan ní má alfa sanatan almost alfa sanatan almost akpala sanatan nítorí wàá pé ọdún kan náà àbí ti àwọn kan sọ pé aṣáájú aṣọ́rù tó bá di pé ọdún mẹ́rin tó bá di pé oṣù mẹ́wàá àkàzọ kó tó wá di pé oṣù mẹ́jọ
àwọn kan tó dá pé oṣù mẹ́fà ṣùgbọ́n tó dájú pé ọdún kan kọ́lá èso yìí àbá tí a ṣe pín nínú wáìpẹ́ oṣù mẹ́wàá sóyè wa nígbà táwọn onímọ̀ sọ láàrin àwọn pé ọdún jáde rẹ̀ so ṣẹ̀rí àsáfà yìí lẹ̀ pé ẹ̀yìn lè kọjá dáhùn mí náà dọ́ àná ní tí ọba kọ́dún kan ní àdó sóyè so that alimami Nawawi rahimahullah kò sí ṣẹlẹ̀ pé ẹ̀yìn lè kọjá dáhùn níbi àdó sóyè so pé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tó ti ṣe àfẹ́jù kápá tí ó ti rọ yín sóye tó dúró lọ́dún kan iná sóye gẹ́gẹ́ bí àìsàlàyé ẹlẹ́kan ṣùgbọ́n kò sí ká pé kò tọ́ ṣùgbọ́n níbi tó bá yàtọ̀ sádò àbìrọ̀pọ̀ tí ó kéré ní ọdún kan ó ti pọ́dún kan kó lé lọ́dún kan díẹ̀ sóye ìyẹn nípa àwọn tí bí ewu rẹ̀ ní kàkà báwọn ní oríṣiríṣi bẹ́ẹ̀ lọ so àgbẹ̀ náà làgùntàn so that bẹ́ẹ̀ ni ti màlúù náà tó bá ti pé ọdún méjì tí wọ́n kẹta so tí àkọ́mí ọdún mẹ́rin ti wọ̀ karùn-ún so nǹkan ẹni aládìpá láti tọ́nà náà bá lọ́wọ́ tó nínú. ìzákùnrin ọ̀hẹ́ ọ̀gbọ̀n yìí tí ẹ̀ pé àmì lè gba ìbéèrè kankan nígbà nítorí àsìkò tí náà àbẹ̀ náà bá kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn ọba jẹ́ kó ọlọ́run jẹ́ kó bá wa láyé kí àwọn ọba vice chancellor kó ọdún in advance kí wọ́n lè fọ́ ọdún àwọn station manager àwọn director gbogbo àwọn ọ̀gá àti gbogbo èyí tí yẹn gbọ́ tó ṣe pé àlè ìdárúkọ ní ṣáàlà gbogbo pátápátá náà ní àkè àbẹ̀rẹ̀ ọba kí ó ṣàlùkù dáadáa fún ọkàn gbogbo èyí tí yẹn gbọ́ ṣáàlà àwọn afárá tí wọ́n ti wà pẹ̀lú wa ní àti àárọ̀ àti àwọn náà ní afọ Shaykh AbdulWahhaab Ajia àti mílẹ̀ Shaykh Ajia Shaykh ní ọkọ̀ wọ́n dàbí pé sọ́kùn àwọn rahmatullahi wa barakatuh. Gbogbo tẹ́fẹ́ ṣe é